Africa Content TV. Wọ́n sì ní ẹni tí ó bá borí jẹ́. Wọ́n lè jẹ́ bá borí jẹ́. Oníkọ́bọ́ lórí jẹ́ kọ́. Oníkọ́bọ́ lórí jẹ́ kọ́. Obi pàṣẹ ṣe ń kọrin yẹn. Obi pàṣẹ ṣe ń kọrin yẹn. Olóríire ọmọ. Olóríire ọmọ. Àlùbáríkà àgbáyé. Àlùbáríkà àgbáyé. Ẹni tí ó bá ṣubú. Ẹni tó bá ṣubú. Ọ̀sán ni ó kọlù. Ọ̀sán ni ó kọlù. Nínú olórin. Nínú olórin. Ẹni tó bá ṣubú ọ̀sán ni ó kọlù nínú olórin. Ọba sì ga. Ọba sì ga. Ọ̀sán ló fẹ́ràn. Ọ̀sán ni ó fẹ́ràn. Nínú olórin. Òun náà ń pè ní àlùbáríkà fújì. Òun ló ń pè ní àlùbáríkà fújì. Pàṣọ ni wọ́n ń pè ní àlùbáríkà fújì. Níta ayé là ń sọ. Níta yìí à ń sọ. Òkùnkùn bọ̀ lọ́wọ́. Yóò bẹ̀rẹ̀ kọ́ náà ní kí òun bẹ́ẹ̀ kọ́ ni. Òun bẹ́ẹ̀ kọ́ ni tí Pàṣọ kọ́. Òun bẹ́ẹ̀ kọ́ ní Pàṣọ. Sọ kí Pàṣọ ní ilé olókè méje. Bọ́mọdé ṣeré àgàgà ọmọ wo ọ̀rọ̀ ẹ bó ṣe dá tó. Wọ́n wọ́n bó ṣe dá tó. Ìwọ náà ní bá wí. Ìwọ náà ní bá wí. Ilé olókè méje lòun má fò láti ilẹ̀ má ọgbẹ́ fò látòkè. Ọbẹ̀ fún látòkè. Wàá kú. Ìwọ náà ní bá wí. Ìwọ náà ní bá wí. Ọbẹ̀ tún kọ. Ọbẹ̀ tún kọ. Kiri nǹkan. Kiri nǹkan. Ìgbà tó bó ṣe kọ́ nù. Ìgbà tó bó ṣe kọ́ nù. Ilé olókè méje kò sí bọ́mọdé ṣeré àgàgà ọmọ ọkọ ni ẹ. Ọmọ kọ́kọ́ ni ẹ́. Látòkè. Wọ́n fò látòkè. Wàárùn ni òní kan. Wọ́n ń lò ní ká. Mo ní rí ẹ̀ṣá. Wọ́n ò ní rí ẹ̀ṣá. Ó wà di kẹ̀kẹ́ bàjẹ́ òṣètò. Kẹ̀kẹ́ bàjẹ́ òṣètò. Ó ní kẹ̀kẹ́ bàjẹ́ òṣètò. Márùn-ún. Márùn-ún. Ẹgbẹ́ ẹ̀dàpọ̀ ẹgbẹ́. Ẹlẹ́pẹ̀ pé. Ẹ̀dùnkún márùn-ún. Ẹni kó márùn-ún. Ìtì sọnù. Ìdí sọnù. Ọbẹ̀ tó ní nǹkan. Ọba tó nù ń kọ́. Kí ni kan náà? Kí ni kan náà? Ilé ìjẹ́tẹ̀ nígbà tó ń tọ́wínú. Ìgbà tó wínú. Ṣé tọ́wínú? Ṣé tó wínú? Ẹni ilé olókè méje wà ní. Wọ́n ní ẹni tí ó borí jẹ́ kò ní kọ́ bọ́lọ́ ní ṣe ń kọ́. Wọ́n lé ní tó mọ̀ ń jẹ́ kò ní kọ́ bọ́ lórí ṣe ń kọ́. Wọ́n tẹ̀wé gbà lọ́jà wọ́n gbọ́ rí o. Gbogbo tẹ́ ẹ̀ nígbà náà.